Jòhánù orí 19 láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 42. Nítorí náà ni Pílátù mú Jésù, ó sì nà án. Àwọn ọmọ ogun sì hun adé ẹ̀gún, wọ́n sì fi dé e lé orí, wọ́n sì fi aṣọ ìgúnwà ẹlẹ́sẹ̀ àlùkò wọ̀ ọ́. Wọ́n sì wí pé, kábíyèsí, ọba àwọn Júù. Wọ́n sì fi ọwọ́ wọn gbá a lójú. Pílátù sì tún jáde lọ, ó sì wí fún wọn pé, wò ó, mo mú un jáde tọ̀ yín wá, kí ẹ̀yin kí ó lè mọ̀ pé èmi kò rí ẹ̀ṣẹ̀ kan lọ́wọ́ rẹ̀. Nítorí náà ni Jésù jáde wá, tí òun ti adé ẹ̀gún àti aṣọ ẹlẹ́sẹ̀ àlùkò. Pílátù sì wí fún wọn pé, ẹ wo ọkùnrin náà. Nítorí náà, nígbà tí àwọn olórí àlùfáà àti àwọn oníṣẹ́ rí i, wọ́n kígbe wípé, kàn án mọ́ àgbélébùú, kàn án mọ́ àgbélébùú. Pílátù wí fún wọn pé, ẹ mú un fún ara yín, kí ẹ sì kàn án mọ́ àgbélébùú, nítorí tí èmi kò rí ẹ̀ṣẹ̀ lọ́wọ́ rẹ̀. Àwọn Júù dá a lóhùn wípé, àwa ní òfin kan, àti gẹ́gẹ́ bí òfin wa, ó yẹ láti kú, nítorí tí ó fi ara rẹ̀ ṣe ọmọ Ọlọ́run. Nítorí náà, nígbà tí Pílátù gbọ́ ọ̀rọ̀ yìí, ẹ̀rù túbọ̀ bà á, ó sì tún wọ inú gbọ̀ngàn ìdájọ́ lọ, ó sì wí fún Jésù pé, níbo ni ìwọ ti wá? Ṣùgbọ́n Jésù kò dá a lóhùn. Nítorí náà Pílátù wí fún un pé, èmi ni ìwọ kò fọhùn sí, ìwọ kò mọ̀ pé èmi lé agbára láti dá ọ sílẹ̀, èmi sì lé agbára láti kàn ọ́ mọ́ àgbélébùú. Jésù dá a lóhùn pé, ìwọ kì bá ti lé agbára kan lórí mi, bí kò ṣe pé a fi fún ọ láti òkè wá. Nítorí náà ẹni tí ó fi mí lé ọ lọ́wọ́ yóò ní ẹ̀ṣẹ̀ pọ̀jù. Nítorí èyí Pílátù ń wá ọ̀nà láti dá a sílẹ̀. Ṣùgbọ́n àwọn Júù kígbe wípé, bí ìwọ bá dá ọkùnrin yìí sílẹ̀, ìwọ kì í ṣe ọ̀rẹ́ Késárì. Ẹnikẹ́ni tí ó bá sẹ́ ara rẹ̀ lé ọba, ó sọ̀rọ̀ òdì sí Késárì. Nítorí náà, nígbà tí Pílátù gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí, ó mú Jésù jáde wá, ó sì jókòó lórí ìtẹ́ ìdájọ́ tí à ń pè ní òkúta títẹ́, ṣùgbọ́n ní èdè Hébérù Gábátà. Ó jẹ́ ìpalẹ̀mọ́ àjọ ìrékọjá, ó jẹ́ ìwọ̀n wákàtí ẹ̀kẹfà. Ó sì wí fún àwọn Júù pé, ẹ wo ọba yín. Nítorí náà wọ́n kígbe wípé, mú un kúrò, mú un kúrò, kàn án mọ́ àgbélébùú. Pílátù wí fún wọn pé, èmi ò ha kan ọba yín mọ́ àgbélébùú bí? Àwọn olórí àlùfáà dáhùn wípé, àwa kò lé ọba bí kò ṣe Késárì. Nígbà náà ni ó fà á lé wọn lọ́wọ́ láti kàn án mọ́ àgbélébùú. Nítorí náà wọ́n mú Jésù, ó sì jáde lọ, ó ru àgbélébùú fún ara rẹ̀ sí ibi tí à ń pè ní ibi agbárí, ní èdè Hébérù tí à ń pè ní Gọ́gọ́tà, níbi tí wọ́n gbé kàn án mọ́ àgbélébùú àti àwọn méjì mìíràn pẹ̀lú rẹ̀. Níhà ìkíní àti níhà kejì Jésù sì wà láàrin. Pílátù sì kọ ìwé àkọlé kan pẹ̀lú, ó sì fi lé orí àgbélébùú náà. Ohun tí a sì kọ ni, Jésù ti Násárẹ́tì, ọba àwọn Júù. Nítorí náà ọ̀pọ̀ àwọn Júù ni ó ka ìwé àkọlé yìí, nítorí ibi tí a gbé kan Jésù mọ́ àgbélébùú súnmọ́ etí ìlú. A sì kọ ní èdè Hébérù àti ti Látìnì àti ti Hélénì. Nítorí àwọn olórí àlùfáà, àwọn Júù wí fún Pílátù pé, má ṣe kọ pé ọba àwọn Júù, ṣùgbọ́n pé òun wí pé èmi lé ọba àwọn Júù. Pílátù dáhùn pé, ohun tí mo ti kọ tán mo ti kọ ná. Nígbà náà ni àwọn ọmọ ogun, nígbà tí wọ́n kan Jésù mọ́ àgbélébùú tán, wọ́n mú aṣọ rẹ̀, wọ́n sì pín wọn sí ipa mẹ́rin, apá kan fún ọmọ ogun kọ̀ọ̀kan àti àwọ̀tẹ́lẹ̀ rẹ̀, ṣùgbọ́n àwọ̀tẹ́lẹ̀ náà kò lí ojúran, wọ́n hun láti òkè títí jálẹ̀. Nítorí náà wọ́n wí fún ara wọn pé, ẹ má jẹ́ kí a fà á ya, ṣùgbọ́n kí a ṣe kẹ̀kẹ́ nítorí rẹ̀, ti ẹni tí yóò jẹ́, kí ìwé mímọ́ kí ó lè ṣẹ, tí ó wí pé, wọ́n pín aṣọ mi láàrin ara wọn, wọ́n sì ṣẹ́ kẹ̀kẹ́ fún aṣọ ìlékè mi. Nǹkan wọ̀nyí ni àwọn ọmọ ogun ṣe. Ìyá Jésù àti arábìnrin ìyá rẹ̀ Màríà, aya Klópà àti Màríà Magdalene sì dúró níbi àgbélébùú. Nítorí náà, nígbà tí Jésù rí ìyá rẹ̀ àti ọmọ ẹ̀yìn rẹ̀ náà dúró, ẹni tí Jésù fẹ́ràn, ó wí fún ìyá rẹ̀ pé, obìnrin, wo ọmọ rẹ. Lẹ́yìn náà ni ó sì wí fún ọmọ ẹ̀yìn náà pé, wo ìyá rẹ. Láti wákàtí náà lọ ni ọmọ ẹ̀yìn náà sì ti mú un lọ sí ilé ara rẹ̀. Lẹ́yìn èyí, bí Jésù ti mọ̀ pé a ti parí ohun gbogbo tán, kí ìwé mímọ́ kí ó lè ṣẹ, ó wí pé òǹgbẹ ń gbẹ mí. A gbé ohun èlò kan kalẹ̀ níbẹ̀ tí ó kún fún ọtí kíkan.
wọ́n sì fi spọ́ǹjì tí ó kún fún ọtí kíkan sórí igi hísópù, wọ́n sì fi sí ilé ẹnu. Nítorí náà, nígbà tí Jésù sì ti gba ọtí kíkan náà, ó wí pé, ó parí, ó sì tẹ orí rẹ̀ ba, ó jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́. Nítorí ó jẹ́ ọjọ́ ìpalẹ̀mọ́ kí òkú wọn má bàa wà lórí àgbélébùú ní ọjọ́ ìsinmi, nítorí ọjọ́ ńlá ni ọjọ́ ìsinmi náà. Nítorí náà, àwọn Júù bẹ̀ Pílátù pé kí a ṣẹ́ egungun itan wọn kí a sì gbé wọn kúrò. Nítorí náà, àwọn ọmọ ogun wá, wọ́n sì ṣẹ́ egungun itan ti èkíní àti ti èkejì tí a kàn mọ́ àgbélébùú pẹ̀lú rẹ̀. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Jésù, tí wọ́n sì rí i pé ó ti kúná, wọn kò sì ṣẹ́ egungun itan rẹ̀. Ṣùgbọ́n ọ̀kan nínú àwọn ọmọ ogun náà fi ọ̀kọ̀ gún un lé ẹ̀gbẹ́. Lójú kan náà, ẹ̀jẹ̀ àti omi sì tú jáde. Ẹni tí ó rí i sì jẹ́rìí, òtítọ́ sì lé ẹ̀rí rẹ̀. Ó sì mọ̀ pé òótọ́ li òun wí, kí ẹ̀yin kí ó lè gbàgbọ́. Nǹkan wọ̀nyí ṣẹ, kí ìwé mímọ́ kí ó lè ṣẹ, tí ó wí pé a kì yóò fọ́ egungun rẹ̀. Ìwé mímọ́ mìíràn ẹ̀wẹ̀ sì wí pé wọn ó máa wo ẹni tí a gún lé ọ̀kọ̀. Lẹ́yìn nǹkan wọ̀nyí ni Jésù ará Arimatea, ẹni tí í ṣe ọmọ ẹ̀yìn Jésù, ṣùgbọ́n ní ìkọ̀kọ̀ nítorí ìbẹ̀rù àwọn Júù, ó bẹ̀ Pílátù kí òun kí ó lè gbé òkú Jésù kúrò. Pílátù sì fún un lé àṣẹ. Nítorí náà ni ó wá, ó sì gbé òkú Jésù lọ. Níkódémù pẹ̀lú sì wá, ẹni tí ó tọ̀ Jésù wá lóru lákọ̀ṣẹ̀. Ó sì mú àdàpọ̀ òjíá àti aloe wá, ó tó ìwọ̀n 100 lítà. Bẹ́ẹ̀ ni wọ́n gbé òkú Jésù, wọ́n sì fi aṣọ ọ̀gbọ̀ dì í pẹ̀lú tùràrí, gẹ́gẹ́ bí ìṣe àwọn Júù ti rí ní ìsìnkú wọn. Àgbàlá kan sì wà níbi tí a gbé kàn án mọ́ àgbélébùú. Ibojì tuntun kan sì wà nínú àgbàlá náà, nínú èyí tí a kò ti tẹ ẹnikẹ́ni sí rí. Ǹjẹ́ níbẹ̀ ni wọ́n sì tẹ́ Jésù sí, nítorí ìpalẹ̀mọ́ àwọn Júù, nítorí ibojì náà wà nítòsí.